kékeré bá ń ké nílẹ̀ Yorùbá bí wọ́n bá korí kí bàbá rẹ̀ orí ọmọdé awú inú rẹ̀ á dùn ara rẹ̀ á yá gágá nínú àṣà Yorùbá náà ni. ọmọ Yorùbá o àwa la láṣà àṣà bàbá wa. ọmọ Yorùbá o àwa la láṣà àṣà ò gbọdọ̀ parun. Àjàní Ògún máa kó wa níṣẹ́ o bàbá ló tó bàbá. ọmọ Yorùbá o àwa la láṣà àṣà ò gbọdọ̀ parun. olófòfò yẹra afẹsọ̀rọ̀ àwọ̀ olófòfò yẹra afẹsọ̀rọ̀ àwọ̀ èmi sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ nǹkan lùkẹ́ tí o bá sì tọ́ba bá fàlùwẹ̀yà. ẹ ṣé mo dúpẹ́ ìṣàwẹ̀ lórí olóhùn àrò Kàrólé bàbá o. ọjọ́ mẹ́ta kan orin bá wọlé orin ni orin la bá wọlé ìtàn tá a fẹ́ gbéyẹ̀wò lónìí lára àwọn ìtàn dòwe ni ṣùgbọ́n ẹranko ló bí eléyìí gbogbo wa la mọ ẹranko tí wọ́n ń pè ní ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ owó jáde látara ẹranko yìí tí kìí sòwò ẹyọ kan náà pẹ̀lú ṣùgbọ́n àgbẹ̀ kan yẹ̀wò nínú ẹ̀ àwọn bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní à ń sìnkú lọ́wọ́ ẹlẹ́dẹ̀ bá ní lálejò ẹ má tẹ̀ ní ẹ̀sójú olórí bàbá tèmi o ló fa orin tí mo kọ́kọ́ kọ wọlé pé à ń sọ̀rọ̀ lọ́wọ́ kọlù kẹ́kẹ́kẹ́kẹ́ bí ò bá sí tọ́ba forí fàlùyà olófòfò yẹra afẹ́ sọ̀rọ̀ awo olófòfò yẹra afẹ́ sọ̀rọ̀ awo. ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko kan tó jẹ́ pé ó máa ń fimú túlẹ̀ káàkiri tí àwọn ènìyàn nígbàgbọ́ wípé ó máa ń jẹ òkú gan. bẹ́ẹ̀ ni ìdí nìyí tí wọ́n fi máa ń gbẹ́ sàárì òkú jìn kó tó di pé wọ́n sin irú ẹni bẹ́ẹ̀ torí tẹ́lẹ́dẹ̀ tó bá gbé ó ti fi mú túlẹ̀ kiri. a lọ kọ òkú akókò ajẹni àwọn òkú jáde ajẹni. bàbá sọ wípé à ń sìnkú lọ́wọ́ ẹlẹ́dẹ̀ bá ní lálejò ẹ má tẹ̀ ní ẹ̀sùn ojú olórí bàbá tèmi àsìkò tá a máa ń lo òwe ìbáwí ni nígbà tá a bá wò yí pé ẹnìkan olófòfó ni ọ̀rọ̀ ṣe sọ lójú ẹ̀ o ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àdúgbò bá kú à ń sìnkú lọ́wọ́ ẹlẹ́dẹ̀ bá ní lálejò ẹ má tẹ̀ ní ẹ̀ sójú olórí bàbá tèmi o ẹ má gbà lálejò a bá ń sọ̀rọ̀ àṣírí kan lọ́wọ́ tẹ̀rí pé ẹnu eléyìí kì í ṣe kí ni. Ìgbò ìgbòho tí ìyálájẹ pa wípé ọ̀rọ̀ ṣe sọ fìtílà àbí iná bá kú àwọn àgbàlagbà tí ẹ lọ ní tá a bá pọ̀ jù báyìí lọ. ìgbà míì wọn á tún sọ ní tòun wa wípé etí aṣọ òdọ́gba etí aṣọ òdọ́gba ìyẹn ni wípé àwa tá a gbà mí inú wa ọ̀gbẹ̀rì ń bẹ ní àárín wa. ìṣe gbogbo ọ̀rọ̀ náà kọ́ la lè sọ báyìí o tá a bá pọ̀ jù báyìí lọ gẹ́gẹ́ bí ìyálájẹ tí etí aṣọ kò sí kéde. ọ̀dọ́ bá ṣe ìyẹn náà ló mú àṣebọ́bá ọlọ́jọ́ kú ìyẹn náà ló mú pé tí wọ́n bá fẹ́ sìnkú kọ́ má sí lójú ẹlẹ́dẹ̀. bàbá fẹ́ sọ̀rọ̀ àṣírí ẹ má sọ lójú olófò. ó mọ̀ pé wọ́n èsìnkú lójú ẹlẹ́dẹ̀ gan yín fi mú túlẹ̀ káàkiri bí wọ́n bá tún wá sí ibẹ̀ lójú tiẹ̀ gangan iṣẹ́ ti yá ìsọ̀rọ̀ lójú olófòfó ihun irọ́ ọmọ káwọn èèyàn máa ń rọ́ ní tí ò rí bẹ́ẹ̀ wọ́n sì ń papà. wọ́n á méjì òkè ohun ẹ̀ níyì ọ̀rọ̀ jábútẹ́ wọ́n á fẹnu sọ bí ìgbà tó di ẹ̀yìn bá jábọ́ lórí ọ̀pẹ ọmọ aráyá wa dìgbà rọ́ọ̀dù. bàbá ẹ ṣe a sì máa rí yín bá ẹ má wàá gbàgbé ìpè YouTube channel Tajudeen Ajani Ojú Ẹlẹ́gbà TV Tajudeen Ajani Ojú Ẹlẹ́gbà TV tẹ́ bá ti dé YouTube yín lẹ́ẹ̀ ti rí ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ ti ń wò wá ẹ bá wa sọ fáwọn tí wò ó sí ìgbọ́ ń pa ẹ̀ ìpèbí tí wọ́n ti mọ̀ kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá ilé ẹ̀kọ́ àgbàre àwa ìyá lọ́jà àwa bàbá lọ́jà ilé ẹ̀kọ́ àgbàre fáwa grandpa bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ wá sí Tajudeen Ajani Ojú Ẹlẹ́gbà TV ibẹ̀lẹ̀ ti máa kó oríṣiríṣi ẹ̀kọ́ oríkìní lọ́lọ́kọ̀ òjọ̀kan
ìyá ọmọ mi ò lè kí ọmọ ẹ̀ kò lè kí ọmọ ẹ̀ nígbà tí òun orí kí wọn kì í rí bá ti wá dé Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba gbogbo ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni yóò sì jẹ yín yékéyéké ìwé ẹ̀ṣọ́ ọ̀rọ̀ wà fún títà o kódà ó wà lórí igbá lọ́lọ́pọ̀ òjọ̀kọ́ kó wá síbi tẹ́yìn wà mí ò rórílẹ̀-èdè náà tẹ́ wà tí a ní mú ìwé ẹ̀ṣọ́ ọ̀rọ̀ yìí tá a ní fi sọwọ́ sí wẹ̀wọ̀ apá kìíní wà apá kejì wà apá kẹta wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yìí lẹ́ẹ̀fì kàn sí wa bí ọgbọ́n báyìí lásìdá yín lò á rà jẹjẹ.